ẹni tó sọ lọ́wọ́ ẹ̀kọ́ bí ìdí tí mi sọ lórí ọ̀rọ̀ Muyideen náà wọ̀n nù ìyẹn fún àtìlẹ̀ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ní ẹ̀sẹ̀ tí mo láǹfààní èmi ò ní nọ́mbà Muyideen àtàgbàlá àti àdìgẹ́ni mi nọ́mbà kan bẹ́ẹ̀ pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ wọ́n á fẹ́ kẹ́ gbọ́n tí mi àti ẹ sọ kí wọ́n lè ráyè sọ ìfọ̀nsọ̀rọ̀ ẹ̀gbọ́n. Okay. Bàbá Ajígini ó fẹ́ tẹ̀yìn wọnú kéwàbí ipe láti kéwàbí àbí láti mọ rí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti máa rí mi lò náà ní. Ìsọdídẹrú. Láti sọ mí dọ́mọ kí. Torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹgbẹ́ báyìí. Ọgbọ́n àti sọ mí dọ́mọ kí náà ní. Àti pàápàá jùlọ láti jẹ́ kó lè bá a máa rí yín lò fún mídíà rẹ̀ káwọn lè bá a máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹ mọ̀ pé fọ́tò Asiri ọkùnrin máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Náà ni ara gbogbo tẹ́lẹ̀ máa lò ní fọ́nà nìyẹn. Wọ́n mú ṣe àtètè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. Ajígini o Muyideen ni Ajígini fẹ́ máa lòun fún followers tó bá ti rí òun lẹ́gbẹ̀ẹ́ followers á lè máa pọ̀ sí òun wá rí pé Ajígini lòun bó ṣe rí báyẹn ó fẹ́ sọ̀dọ̀mọ́ lè kí ó tipátipá kó wá máa gbóhùn sẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ this is life o this is life show ẹjọ́ o mo lẹ́rìí ẹ̀fẹ́ láti rẹ́rìn o ó ní òun yà ṣe kí ni òun yà jápa mọ́mí ṣe máa jọ abẹ́ ìrìṣẹ́ ọlọ́run ráyè wọn bí Ajígini àṣẹmísàn rẹ ọ̀tá lórí ọmọkùnrin tẹ́ǹgbáwájú tẹ́ǹgbẹ̀yìn ẹjọ́ ẹ má bínú gbogbo mọ̀mọ́ pọ́ọ̀sì ẹ̀ nítorí pause and continue rewind and forward is allowed ẹ ti gbọ́ continue. Ó tẹ̀mí gbọ́ ni pé Ajígini pé ó fún ní $1 million pé ẹ ti sí ṣọ́ọ̀bù ipẹ́. One cover. Ajígini òun one cover òun mi $1. Tó lọ́rùn ìjà. ní sùúrù Muyideen máa sọ̀rọ̀ púpọ̀ ní sùúrù ó máa ní sùúrù tá a bá ti ní kó o sọ̀rọ̀ ẹjọ́ ṣé ń gbọ́ èyí tẹ́ wà lórí YouTube ṣé ń gbọ́ ṣé ó dọ́dọ̀ yìí dáadáa ẹ ṣe gan ó ní wọ́n ní kí n play back ó sì gun ẹ má ti jà play back ẹ já sì máa lọ náà àtẹ láti fẹ́ tún gbà ẹ má play back tó bá yá mọ́mí lọ́lá ọdún lámì iṣẹ́ wà ó ní wọ́n ní Ajígini wọ́n ní àwọn Ajígini fọlọ́ ó ní Ajígini ó ní kọ́bọ̀ wá kọ́bọ̀ Ajígini òfò kòrówó. Ajígini kí ló dé ẹ̀dọ́kùn kí ló wà ní Proverbs 17 tẹ́bà 13 yẹn Akínládé Adékúnlé ẹ mọ́ bá wa sọ ẹ̀dọ́kùn aláàfẹ́ kẹ́kọ̀ọ́ igi ọ̀pọ̀tọ́ gan wọ́n ti gé ọ̀pọ̀tọ́ kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ ká tún kẹ́kọ̀ọ́ lára Muyideen àti Ajígini tipátipá relationship lẹ́nu gbọ́ sí gbòòná nǹkan sì ti ṣẹlẹ̀ ti pẹ́ táwọn wọ́n kọ́bà ó yá sọ̀rọ̀ sókè. Pẹ̀lú ìṣúná fún yín kankan yẹn ǹjẹ́ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó yẹ kí jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó yẹ kí ẹ jẹ́ kí ojú ọ̀bẹ ni pé ǹjẹ́ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀ pé àwọn kìíní yóò ṣe kankan. Ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti Nipa látìgbà tí Àgbàlá
ó ti fẹ́ sọ ti Oríyọmí yìí ẹ̀. torí ajígini arìngini wọ́n jà àṣẹ báyìí lójú ayé àṣẹ báyìí ló ṣe fẹ́ sọ̀rọ̀ Muyideen o ajígini arìngini wọ́n jà alábàjọ táwọn èèyàn wọ́n ń pè mí wọ́n ní ìyá alájẹ wọ́n ní oyin kó máa yín lẹ̀ mo ní ìsì àyìn lẹ̀ wọ́n ní mẹ́wàá ṣẹlẹ̀ mo ní kẹ́ẹ̀nẹ̀ ayọ̀ ti ṣẹlẹ̀ tòótọ́ ajígini o àti kàní máì ìwọ náà tágẹ́ẹ̀tì ni ọlọ́run Elédùmarè mọ́ jẹ́ ń bọ́wọ́ ọlọ́run má jẹ́ bọ́wọ́ o má jẹ́ kó sọ́wọ́ arìngini wọ́n jà àwọn àáfàá fẹ́ẹ̀kì ọlọ́run má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àwọn tí wọ́n fẹ́yàn gòkè tó fẹ́ fẹ́yàn ṣàtẹ́gùn ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ wọn wọ́n láìtọ́lọ́ àfi kéèyàn yà sí ọlọ́run pẹ̀lú ọkọ̀ọ̀kan ṣé rí gbogbo àwọn tí ń gbé wà láìtàláì gbogbo wọn náà kọ́ ló níbẹ̀rù ọlọ́run wà láì kọ́ lọ́run ó ṣàánú èèyàn ni tí èyí bá wá ṣe bẹ́ẹ̀ kéèyàn wá rẹjú rẹ̀ kalẹ̀ kó wá ní owó ajígini ló wá kù tóun tún fẹ́ lò gbé sí ayé rẹ̀ kó wá pájígini náà ló wá kù tí ó mọ̀ ṣe wá sí tóun náà ó sì mọ lísìn sí ẹ̀wọ̀ láìtàláì olúwa rẹ̀ ó kàn wọ́n náà ní sírèètì ni. lọ́hùn o ṣé ẹ ní gbogbo téèyàn bá ṣe ilé ayé káyọ̀dé ọmọ tọrọ ẹ̀ṣẹ̀gà fúrúlà ajígini bẹ̀rẹ̀ sí mọ́ ẹ̀ṣẹ̀gà fúrúlà ní ọwọ́ àwọn nítorí téèyàn tó bá fi tepúrúlù tó bá fi wọn gbogbo wàhálà rẹ lórí ìkànnì yìí tepúrúlù ó sì já pàtì láàrin tó bá pòun ò ṣe mọ́ àṣé èèyàn nìkà àṣé ìkàdé bẹ́nu èèyàn ajígini o ń gbà mo wí lọ́jọ́ kìíní àná mo lórúkọ rẹ̀ ó dìsí kọ́ mu ara wọn ó mú question mark dáadé àwọn èèyàn pè yá lájẹ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ajígini àgbà tó padà kó sọ́wọ́ mi. kábíyèsí rẹ̀ olúwa ọba tó fi sọmọ ṣájọ bóra kábíyèsí o ọlọ́run mi o ọba tó kábíyèsí ẹ̀yin èèyàn mímí mo lò pọ̀ mo kàn ń gbé yín pàréèdì ni mo ń ṣe zigzag ọlọ́run mi o irọ́ má ti polówó má polówó fún mi o mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má yẹ kí àwọn pípò ìgbé mi o ìwọ ọ̀rọ̀ ẹ mo fẹ́ gbọ́. Àmì ẹ jọ̀wọ́ fẹ́ ẹ bá ń gbọ́ sí òyí o. Adigunjẹ gbèsè ta ni ó sọ. Eré sọnù lórí ọ̀rọ̀ Muyideen anìgínní. Wọ́n ti ní ká mọ̀ pé àgbàlá gébẹ̀ mọ́mọ́. Ẹ bọ́ pé mọ́mọ́. Lórí ọ̀rọ̀ Muyideen òun àti anìgínní wọ́jà. Anìgínní wọ́jà. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀. Àdásí. Bẹ́ẹ̀ ni ẹ dá sí. Nígbà tẹ́mi ti ṣètò méjì lórí ẹ̀ èmi ò ṣètò lórí ẹ̀ mọ́ torí pé lónìí àwọn tó sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ Muyideen àtàgbàlá àtàjìgínní ó làwọn ti ń ṣètò but tẹ́mi bá ti sọ bíi tó bá mú sọ mẹ́sẹ̀jì bíi méjì tó ń ṣe program méjì fún bíi ọ̀rọ̀ kan ó ti lọ́n tèmi nìyẹn láti pé ètò ṣẹlẹ̀ láyé ní ìjà tó ti lọ́ọ́ omi yóò lè tó mi máa lọ mú mi. nípa ọ̀rọ̀ bọ̀dá báàsì ẹni kó dábàá sí ó sàn ṣe fídíò lọ báyìí wọ́n ti pààyàn bò sàn nìyẹn wọ́n ti pààyàn sí kíníkan ni ṣùgbọ́n nígbà tẹ́mi ò lẹ́nìyẹn kan nú tí èmi àmọ́ lẹ́nìkan tí ó ń tínú ẹ̀ ń bí mi tí èmi kò yá èmi àti bọ̀dá báàsì ń jà níṣẹ́ á jí wọn bọ́ sórí òtò ní gbogbo ìgbà táìpẹ́ bọ̀dá báàsì á ní mọ̀ sọ. ìtẹ́ ìfẹ́ mo ti sọ nígbà mo ti sọ fún bọ̀dá báàsì pé wọn ò pààyàn pẹ̀lú aláàfin àwọn báwọn bí bọ̀dá báàsì àwọn ṣe program làwọn náà mọ̀ pààrọ̀ pé ẹgbẹ́ náà ló lè ní content tí mo create ṣùgbọ́n mi ó wà nílẹ̀ ìrà ìdí ní tó yẹ pé ọ̀rọ̀ Muyideen nígbà tá a sọ bí ẹ̀mejì báyìí mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ràn níwọ̀n tí bọ̀dá àbáṣì kan sọ pé bọ̀dá àbáṣì tún sọ báyìí nígbà tí bọ̀dá àbáṣì ò jà ṣùgbọ́n tí wọ́n sọ tí ò dá lọ́wọ́ làwọn pọ̀ ẹni tó sọ lọ́bẹ̀ mọ́
ìdí tí mi sọ lórí